Orúkọ mi ni Ọlálékan Olúwagbémiga. Mo jẹ́ ọdẹ tí mo dẹ̀ jẹ́ kì í ṣe àwòṣe, mo bá nílé ni torí bàbá mi ọdẹ, bàbá mi ọdẹ. Nídìílé tí mo ti wá gan-an, à ń pè ìlú yẹn ní Mòró, nínú ìlú kan nínú Orígbó méje ní Ifẹ̀ North Local Government, tí olú ìlú government yẹn jẹ́ Ìpètùmọ̀dù. So mo bẹ̀rẹ̀ sí ọdẹ ṣíṣe ní oko Ifẹ̀. À ń pè oko Ifẹ̀ yìí ní Òsì. So abúlé tí wá ń jẹ́ Apá Òbútù lẹ́gbẹ̀ẹ́ Ìpọnrin, kò jìnnà sí Apọ́nmọ́dẹ̀. Abúlé yìí kò jìnnà sí Ajágbéegun, kò jìnnà sí Àrà, kò dẹ̀ jìnnà sí Ìpọnrin. Gbogbo àwọn tó bá mọ bí mo dárúkọ yìí. So ìrírí ọdẹ mi bẹ̀rẹ̀ ní kí n mú níbi tí ọ̀rọ̀ àgbọ̀nrín yìí, à ń pè odò yẹn ní odò Ìpọnrin. Igbó kan wá wà, a máa ń pè ní òkè odò Ìpọnrin. Àgbọ̀nrín yẹn kò sí ọdẹ tí ò ti yìnbọn fún un, tí wọn ò ti lépa ẹ̀rí. Ìgbọ̀n tó bá ti gbó ọdẹ lẹ́ẹ̀kan, gbó báyìí ó lọ. Bẹ̀ẹ̀ tí ijọ́ tí ọwọ́ ògún máa tẹ̀. Mo dẹ̀gbẹ́ lọ, mo gbé náà ní alẹ́ ìjọ yẹn. Mo dé nígbó, bó ṣe wo nọ́mbà mo ti mọ ìṣe rẹ̀, bọ́dẹ̀ ṣe máa ń ròyìn rẹ̀. Bó ṣe la gíláàsì báyìí, gbígbó tí ó gbó wọn àti ìbọn náà jọ dáhùn. Bẹ́ẹ̀ mo gbọ́ tí ẹran jà, mo lé ọwọ́ ògún ti tẹ eléyìí. So kàràkàrà mo kí ìbọn, mo gbé mọ́rán mi, mo ń lọ. Kí n súnmọ́ bí ẹran wà, ẹran kúnlẹ̀ ni, kò fẹ́ ẹ̀gbẹ́ lélẹ̀. Oyin bò mí ni ṣìkan, wọ́n ta mí tójú dẹ̀. Kódà wọ́n ní ó lé mi bọ̀ kò yẹ ọmọ ọdẹ. Mo sá eré jànàjànà jọ yẹn torí gbogbo ojú mi ti di ọ̀bẹ̀rẹ̀kẹ́tẹ́ pẹ̀lú oyin. Torí ẹran yẹn ò fẹ̀gbẹ́ lélẹ̀ tí ló kúnlẹ̀. Gbàràgbàrà mo sáré wá sábúlé, bẹ́ẹ̀ mo á kánlẹ̀kùn. Bá mi. Bàbá ní kí ló dé? Bàbá dẹ̀ máa ń kí mi lọ, Ògúndélé Onújìgí ìbọn. Mo ní ẹ ṣílẹ̀kùn kí ló ṣẹlẹ̀? Ṣebí wọ́n ló ń fọ́run yìí. Wọ́n bá ṣílẹ̀kùn, mo bá ṣàlàyé bí mo ṣe yìnbọn sí ẹran. Àárín ọ̀dẹ̀dẹ̀ ní bẹ́ẹ̀dì bàbá ni wọ́n ló wà. Kí ní aṣọ ní kólétì yẹn ni wọ́n funfun ni wọ́n máa fi ń sùn. Ní wọ́n bá pa kájẹ, ní wọ́n bá ní kí n sùn níbẹ̀. Mo ní bá mi, ẹ wọlé, ẹ rí gbogbo ojú ìdá ni kó ní ìṣó. Bàtà máa dé ibẹ̀, ó kù díẹ̀ mo fi wọn bàbá mi, ó náà nìyẹn, ó nìyẹn. Ìgbà tí bàbá tó rí náà ní kí n gbé náà ọdẹ kúrò ní ojú rẹ̀. Igbó tí bàbá máa wọ̀ báyìí, wọ́n ṣàjà koríko, wọ́n bá ní ìtànná sí ẹran yẹn padà. Bẹ́ẹ̀ ni ó mí họ. Èmi dúró pẹ̀lú ìbẹ̀rù tó ti ṣe mí. Bàbá wọ́n sùn tọ̀ títí. Wọ́n gbà débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí kù ní ibi agbọ́n yẹn, níbi orí ẹ̀, títí àwọn oyin yẹn fi túká. Wọ́n kù ní igbó yẹn, wọ́n fi túká. Ní wọ́n bá pè mí, ìbẹ̀rù gbójú náà mo ti dọ́dọ̀ wọn. Ẹran yẹn kàn fẹ̀gbẹ́ lélẹ̀, ẹran yẹn kú. Wọ́n bá ní kí n pe àwọn ọmọ ọdẹ mi ní tílẹ̀ bá ti mọ́ káwá kú. A lọ kun ẹran láàárọ̀ ọjọ́ yẹn o. Aha gbogbo abúlé gẹ́gẹ́ bí ìṣe wa tá a bá lọ́wọ́ bàbá wa. Aha ẹran. Ìyá kan wá mú bẹ lábúlé yẹn, ó ṣe wá bá mi nìyẹn. Ọmọ ẹ pẹran, ohun tó fún àwọn, ẹ má bínú. Àwọn ọmọ ọdẹ ni wọ́n ṣe kòkárí àti há àwọn ẹran yìí. Wọ́n bọ́ sójú iná níbi ẹran tí wọ́n bọ̀ láàárọ̀ ọjọ́ yẹn, wọ́n fún ìyá yẹn. Òtòjọ́ kejì ẹ̀, gbogbo bí bá ti fẹ́ sọ̀rọ̀ bí mo gbó bí àgbọ̀nrín ni. Tí bá ní sọ̀rọ̀ àti ẹ̀kọ́kọ́ rò pé bọ́yá ìgbóná ni. À ń pe ilé ìwòsàn kan ní Ìpètùmọ̀dù, àwọn tó bá jọ mọ Ìpètùmọ̀dù, wọ́n ń pe hospital yẹn ní Mérìkúṣe ni wọ́n máa ń pe hospital yẹn. Wọ́n gbé mi lọ síbẹ̀. So later náà wá dá mi padà. Dá mi padà. Mérìkúṣe yẹn ò rí ṣe lọ́jọ́ yẹn o, nígbà yẹn. So ìgbà tí wọ́n dá mi padà, ọwọ́ kọwọ́ gẹ́gẹ́ bí àwọn àgbà, mo rí pé gbígbó yẹn bí àgbọ̀nrín yẹn kò wáyé mọ́. Tí ara mi dẹ̀ yá. Lẹ́yìn yẹn a bẹ̀rẹ̀ sí ṣọdẹ padà títí tí kò dẹ̀ sí nǹkan kan lẹ́yìn àgbọ̀nrín yẹn.
mo lọ sí oko ìrírí kejì mi nínú igbó. Mo ti dẹ̀gbẹ́ mi ì rí ẹran pa. Oko fẹ̀yìn náà ni. So mo kàn gbọ́ bí ìgbà tí ọdẹ méjì bá ń rí iná ara wọn tí wọ́n máa ń súfèé síra wọn. Bí ìfẹ́ yẹn ṣe wá tó èmi náà dá lóhùn. Kò tó àárín ìṣẹ́jú àáyá labalábá bò mí ni. Tán bò mí débi pé wọ́n pa iná ọdẹ yàtọ̀ fún onítọ̀sí ayé ìsìn. Wọ́n pa iná ọdẹ mi rí iná mọ́ títí èmi náà mi ìyá taná sí ọdẹ sí iná yẹn mọ́. Mo bẹ̀rẹ̀ sí rìn mò ń rìn nínú igbó mi jẹ́ mo gbà tí èèyàn rìn gan lóru pẹ̀lú iná nínú igbó tọ́kẹ́lẹ̀ ìgbà tí ò sí ná. Sáà rìn títí mo rí pé àwọn labalábá yẹn mi ì gbúrò wọn mọ́. Bẹ́ẹ̀ tó kàn ṣẹlẹ̀ lẹ́yìn labalábá yẹn tí mo wá padà tán náà mi ì lè dẹgbẹ́ mọ́. Mo rí pé ara ń hùn mi èyí bò mí fún odidi bíi ijọ́ méje lọ́pẹ́lọpẹ́ pé mo ní bàbá láyé tí wọ́n tó ṣe àgbo. Wọ́n wá sọ pé àjọ̀nú ló súfèé tí mo dá lóhùn tí labalábá yẹn fi wá bò mí tó fi di ìlú náà sí mi lára. Ọlọ́run gbàkóso. Ìrírí mi kẹta mo dẹ̀gbẹ́ lọ sí Igbódú àti kúrò lóko fẹ̀mí ẹ̀ oko Oǹdó ọkọjọ́ rẹ̀ à ń pè ní Onípàrágà. Mo dẹ̀gbẹ́ lọ ẹ̀gàn dẹ́pọ̀ mẹ́ẹ̀ mo dẹ̀gbẹ́ títí mo kàn rí ojú ẹran yẹn àgbọ̀nrín náà ni kí n yìnbọn sí báyìí ìbọn fọ́ ni pé mi ì rí apá tí ìbọn kí n gbé wálé. Tí mo kàn rí ní pé gbogbo ẹ̀kan dúdú bàtàkùn kí ló ń ṣẹlẹ̀ so gba mo máa tán náà mo rí pé ìbọn ti kúrò lọ́wọ́ mi gan. Bí ijọ́ kẹta ni mo tó padà wálé mo á dúpẹ́ pé nǹkan kan ò ṣe mí lọ́dún yẹn. Ìrírí mi tí ó tún kún ìrìn àjò mi nínú igbó ọdẹ tí ò fi dáa kí ọdẹ ó máa tọ títì àtọ̀jù. Mo ti dẹ̀gbẹ́dẹ̀gbẹ́ mo á já títì mo ń bọ̀. Atẹ́gùn yẹn wá ń fẹ́ lọ ibi ẹni kójò fẹ́ rọ̀ òtútù yẹn fẹ́ wá. So iwájú tí màá rìn sí díẹ̀ báyìí bí ìgbà téèyàn kọjá lé ẹ̀gbẹ́ pápá tó ń jó ìgbóná yẹn fẹ́ wá yìí ara mi dìde gan-an. Ìgbọ́n tí mo rí ni pé bí mo ṣe délé ara mi ò balẹ̀ wọ́nranwọ̀nran po ọ̀tá mi débi pé ìgbóná bò mí tí gbogbo ara mi tó lé pèpèpèpèpèpè. So àjànú ni mo pàdé ńjọ́ yẹn lọ́pẹ́lọpẹ́ èèyàn lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run lọ́pẹ́lọpẹ́ àjẹsára. Ìrírí mi tó tún ṣẹlẹ̀ sí mi ní igbó ọdẹ mo ti dẹ̀gbẹ́ Ìbàdàn bíbá ẹni bí à ń pe àbà yẹn ó ti dìbò ní Asaka lẹ́yìn Abẹ́sẹ̀. Mo ń dẹ̀gbẹ́ mo ti dẹ̀gbẹ́ títí ní wọ́n á ń bọ̀. Àṣé àwọn olè wọn ọpẹ́rẹ́tì lọ́wọ́ ni ilé tí wọ́n ń ọpẹ́rẹ́tì lọ́wọ́ kí n fi sínú kí n má sọ. Àwọn èèyàn tí wọ́n gbọ́ sí ọ̀rọ̀ yẹn gbà yẹn wọ́n á máa jẹ́rìí sí i. Bí mo ṣe súnmọ́ ibi tí wọ́n ti ń jalè báyìí ọkàn rí tí torchlight yẹn ṣe yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ èmi dẹ̀ ń sọ lọ́kàn mo ní kí ló ń ṣe àwọn ọmọ ọdẹ yìí tí wọ́n rí pé ọdẹ apẹran ló ń bọ̀ ni àwọn ọdẹ tó ń sọ ìkíní sí wọn ọ̀dà àpémọ̀ ni àti wẹ́m ilé yẹn à ń pè ní White House ní Asaka lọ́dún yẹn àwọn tó bá mọ̀ mo ti ń yan ọbẹ̀ yẹn ó yẹ kí wọ́n lè máa mọ̀ ìmọ̀ dàpọ̀ ẹni tó ní. So mo lè kọjá láàrin asáàrin àwọn olè ní ó kú díẹ̀ kí n wọnú Abẹ́sẹ̀ ní ọ̀rẹ́ mi kan pè mí tó jẹ́ pé òkìkí dẹ̀ ti kàn dé Abẹ́sẹ̀ torí Abẹ́sẹ̀ àti Asaka wọ́n jọ pàlà ní náà ní olè ń jà mí báyìí. Mo wá bí mi jẹ́ yẹn pé asáàrin olè ni mo gbà kọjá kí n mọ̀ pé àwọn ni tí n bá dẹ̀ ti lu iná pa ṣùgbọ́n Ọlọ́run kó wa yọ. Ìrìn tí mo á rìn lọ́jọ́ yẹn ó tún fi ṣe sábàbí ọjọ́ yẹn wọn ò lè ọpẹ́rẹ́tì mọ́ tí àwọn olè yẹn tí wọ́n fi sá lọ. Èyí tá a bá rántí bẹ̀ torí ó pọ̀ bẹ̀tẹ̀ agbóto nǹkan tó ń wá sí ọkàn mi rí mi nínú igbó ọdẹ. So ọjọ́ yẹn mo dẹ̀gbẹ́ mo kúrò nínú Abẹ́sẹ̀ mo ń la inú Asaka gbogbo ètí ìlàjú igbó ni ibi kan wọ́n wà tí wọ́n ti kó yanrìn yìí létí odò kí n sọdá bẹ̀ kí n máa lọ sí orí òkè àbògbéyìn. So mo kàn rí obìnrin yẹn ni ló da aṣọ borí ló ra bí ìgbà tí ó ń tẹ́rù bàtà bí egbò tútù mú yàn
so mi náà wá lo ìgboyà ta ni ẹ níbo ló ti ń bọ̀ níbo ló ń lọ wọ́n pa mí o wọ́n pa mí o wọ́n pa mí o wọ́n pa mí o wẹ́ nínú igbó ilé mi mo súnmọ́ mo fi ẹnu ìbọn sí kíní irun tí obìnrin máa ń ṣe sórí yẹn ló ṣe sórí bíi jẹ́rì tó máa ń kán tó yẹn ṣáàṣì má pa mí o nígbà tó ń bọ̀ láti bí báyìí wọ́n sàn sọ mọ́gànmọ́gàn ní bóyá wèrè ní bóyá nǹkan kan ni so bẹ́ẹ̀ tí mo kàn rí lára tí mo fi mọ̀ pé kì í ṣe wèrè kì í ṣe ordinary kì í ṣe èèyàn lásán gbogbo ara mi ló sú wá so iwájú tí màá rìn síwájú báyìí à ń pe ọdẹ kan ní Lẹ́gbàá àwọn èèyàn tí wọ́n ń gbọ́ mi nísìnyí wọ́n á máa mọ̀ à ń pe ọdẹ yẹn ní Lẹ́gbàá ó máa ń fọhùn hẹ́rẹ́hẹ́rẹ́ bí obìnrin apapánu ló ti máa ń sọ ọdẹ kọjá mo ti pàdé ẹ̀ nìyẹn Lẹ́gbàá mo máa rí nǹkan báyìí bàtà máa sọ pé ká jọ wá wo ní tí a rí yẹn àbá níbẹ̀ mọ́ lọ́dún yẹn